Taofeek ń kó egbòogi olóró wọ̀lú, bẹ́ẹ̀ ni Godwin ń kó rìlú òyìnbó lẹ́kọ̀ọ́. Àwọn àgbà bọ̀ wọ́n ní oúnjẹ olóúnjẹ kì í jẹ́ ká jẹ òun jẹ́jẹ́. Èyí ló dífá fún afurasí ọ̀daràn ẹni ọdún 42 kan Taofeek Yusuf tó ti wà lákọlò àwọn agbófinró báyìí. Níṣe lọkùnrin náà kó ọ̀pọ̀lọpọ̀ egbòogi olóró tíjọba ti fòfin dè wọ̀lú láti ìlú òyìnbó. Kò sì lè bo kinní ọ̀hún mọ́ra bó ṣe ní kóun fòru bojú láti dọ́gbọ́n pín in kiri láti tà á fáwọn kọ́sítọ́mà ẹ̀ lọ́wọ́ bá a lẹ́kọ̀ọ́ ló bá wọ gbága. Gẹ́gẹ́ bí àlàyé tí ọ̀gbẹ́ni Fẹ́mi Babáfẹ́mi tí í ṣe alukoro àjọ tó ń gbógun ti lílò, títà, mímu àti ṣíṣe okòwò egbòogi olóró nílẹ̀ wa National Drug Law Enforcement Agency NDLEA ṣe wí. Ó ní agbègbè Oníkan nítòsí Sùúrùlérè nípìnlẹ̀ Èkó lọ́wọ́ ti tẹ Taofeek lálẹ́ ọjọ́ Ẹtì Friday ọjọ́ 12 oṣù kìíní ọdún 2024 yìí. Àwọn òṣìṣẹ́ àjọ NDLEA ni wọ́n mú un lẹ́yìn tí òwúyẹ́ kan ti ta wọ́n lólobó pé ọkùnrin náà lẹ́bọ lẹ́rù. Báàgì pẹlẹbẹ tó jẹ́ èkìdá egbòogi olóró kan tí wọ́n ń pè ní Canadian Loud tí wọ́n fi èròjà igbó tí wọ́n ti lọ̀ lálọ̀túnlọ̀, èyí tí wọ́n bá nínú àpò tó dì pamọ́ sínú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ Grand Caravan rẹ̀ jẹ́ 324. Nígbà tí wọ́n sì gbé ẹrù òfin ọ̀hún sórí ìwọ̀n kìlógíráàmù 111 111.2 kg ló wọ̀n. Babáfẹ́mi ní ọ̀rọ̀ tí afurasí ọ̀daràn míì ọ̀gbẹ́ni Godwin Thank God tọwọ́ bà ní pápákọ̀ òfurufú Murtala Muhammed níkẹjà lọ́jọ́ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 11 oṣù yìí làwọn sì ń ṣèwádìí rẹ̀ lọ́wọ́ kí àṣírí Taofeek tó tú sí wọn lọ́wọ́. Ní ti Godwin, níṣe lòun fẹ́ gbé egbòogi olóró wọ bàálù Royal Air Maroc kan. Ìlú Milan lórílẹ̀‐èdè Ìtàló ìyẹn Italy ló ń lọ, àmọ́ ó lẹ́bọ lẹ́rù. Egbòogi rẹpẹtẹ kan tí wọ́n fi èròjà codeine àti rohypnol tíjọba ti fòfin dè lárìnrìn àjò yìí fẹ́ gbé fò. Babáfẹ́mi ní ìwádìí tí ń lọ lọ́wọ́ lórí àwọn afurasí wọ̀nyí àti pé kò ní pẹ́ tí Taofeek tó ń kó ẹrù òfin wọ̀lú àti Godwin tó ń kó rìlú òyìnbó ní tiẹ̀ yóò fi bá ara wọn níwájú adájọ́ lẹ́yìn ìwádìí. Faith Adébọ́lá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online.